Aṣọ kan wà tí ò yẹ kí èèyàn máa wọ̀ rárá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló wọ aṣọ yìí, òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi ń jẹ gbèsè. Bẹ́ẹ̀ ni ẹlòmíà jẹ gbèsè, á san gbèsè, á tún jẹ gbèsè. Kí n tó sọ nǹkan kan nípa ẹ̀, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rí tẹ́ ń wo fídíò mi, ẹ fọ́lọ̀ mi, ọwọ́ yín tẹ́ fi táìpù àmì yìí lórúkọ Jésù, ẹ ò ní fi gbogbo ọmọ sí. Ọwọ́ yín tẹ́ fi táìpù àmì sí abẹ́ kọ́mẹ̀ntì yìí lórúkọ Jésù, ọwọ́ yẹn lẹ fi máa gbá ire mú kí oṣù yìí kó tó parí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń wọ aṣọ gbèsè sí lọ́rùn? Òun ló fà á tó jẹ́ pé wọ́n fi ń jẹ gbèsè láti ojúlé dé ojúlé. Ọ̀pọ̀lọpọ̀ gbèsè ni láti January, ọ̀pọ̀lọpọ̀ ò tí ì rí gbèsè san. Mo sọ tẹ́lẹ̀, mo fẹ́ kó ṣàmì kó wá ṣíà fídíò yìí káàkiri lórúkọ Jésù. Aṣọ gbèsè tí wọ́n wọ̀ sí Ọlọ́run, tó o bá lè fi ẹnu rẹ ṣe àmì ní ìgbà méje, kó wá táìpù àmì ní ìgbà kan sí abẹ́ kọ́mẹ̀ntì yìí lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ bọ́ jóná lára rẹ. Aṣọ gbèsè lórúkọ Jésù ó yá kó gbiná sọnù. A wọ̀ ọ́ ní aṣọ ògo, a wọ̀ ọ́ ní aṣọ ayọ̀, a wọ̀ ọ́ ní aṣọ ìfọ̀kànbalẹ̀ lórúkọ Baba Ọmọ àti Ẹ̀mí mímọ́. Ó yá rí àánú gbà, ó tún jẹ gbèsè mọ́. Jésù Olúwa wa. Àmín. Tó bá jẹ́ pé ìwọ ló ní àdúrà yìí lóòótọ́, ṣíà ẹ̀ fún àwọn ẹlòmíì kan lè jẹ àǹfààní ẹ̀. Orúkọ mi ni David Adéníjì Fáyà tí gbogbo yín mọ̀ sí Brother Fire. God bless you.